A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Gbọ̀ngbọ̀n ni wọ́n ti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ti sẹ́kọ́ńdírì ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lánàá bí àwọn olùkọ́ ṣe tẹ̀lé àṣẹ láti ọ̀dọ̀ ẹgbẹ́ olùkọ́ Nigeria Union of Teachers (NUT) kí wọ́n bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì jákèjádò orílẹ̀-èdè látàrí bí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé ṣe ń tẹ̀síwájú nínú àhámọ́ àwọn ajínigbé. Ìfẹ̀hónúhàn yìí ṣe pẹ̀kírẹ̀kí pẹ̀lú ìwọ́de tí ó wáyé ní ìpínlẹ̀ Ògùn àti Ọ̀yọ́ níbi tí àwọn olùgbé, ẹgbẹ́ ará ìlú àti ẹgbẹ́ òṣìṣẹ́ ti ń béèrè fún ìyọ̀ǹda ní kíákíá àwọn tí wọ́n jí gbé, tí wọ́n rọ ìjọba ní gbogbo ìpele kí ó jára mọ́ ètò ààbò orílẹ̀-èdè. Ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 ni àwọn agbébọn tí wọ́n dìhámọ́ra ogun ṣe ìkọlù sí iléèwé mẹ́ta láti ìlú Èsìèlè àti Yàwótà ní ìjọba ìbílẹ̀ Oríire tí wọ́n sì jí ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé. Ìjínigbé yìí ti wá dá họ́wùhọ́wù sílẹ̀ lórílẹ̀-èdè. Ìwádìí akọ̀ròyìn ṣe àfihàn wípé iṣẹ́ ilé-ìwé dáwọ́ dúró káàkiri ilé-ìwé ìjọba tí ó wà ní ìjọba ìbílẹ̀ 33 ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn àṣẹ ẹgbẹ́ olùkọ́. Gbogbo akẹ́kọ̀ọ́ láti Mọ́níyà, Ọjọ́ àti Ọ̀tún Àgbà Àgbàkin ní ìjọba ìbílẹ̀ Akínyẹlé, Agbowó, Bódìjà àti Sango ní ìjọba ìbílẹ̀ Àríwá Ìbàdàn bẹ̀rẹ̀ ọjà Aba àti Mọ̀lété, Oríta Challenge, New Garage títí dé Odò Ọ̀nà àti ojúnà Àlàó Àkàlà ní ìjọba ìbílẹ̀ Olúyọ̀lé. Gbogbo wọn ni wọ́n jókòó sílé lọ́gán sí ìròyìn ìyanṣẹ́lódì kan lánàá ọjọ́ Ajé. Bákan náà lọmọ ṣorí ní agbègbè Ògbómọ̀ṣọ́ àti Ìbàràpá ní ìpínlẹ̀. Ní Ògbómọ̀ṣọ́ ni àwọn olùfẹ̀hónúhàn ti kán sí ojú pópó láti béèrè fún àgbàkalẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé. Arábìnrin kan pẹ̀lú ìjáàbù bú sẹ́kún láàrin wọn bí ó ti ń bẹ̀bẹ̀ fún ìyọ̀ǹda àwọn wọ̀nyí wípé àwọn ọmọ rẹ̀ náà wà láàrin wọn. Ó ní níbo lòun ti fẹ́ bẹ̀rẹ̀, ọjọ́ ọ̀la òun làwọn ọmọ wọ̀nyí, àgbẹ́kẹ̀lé òun rèé, kí ìjọba ṣàánú òun, àwọn náà ò ní sunkún lórí ọmọ. Olùfẹ̀hónúhàn kan Ajíbọ́lá Abọ́dẹrìn ní àwọn wá láti wá fi ẹ̀hónú wọn hàn ní wọ́ọ́rọ́wọ́ nítorí àwọn mọ ìrora wọn, nítorí àwọn tí àwọn wà nílé, àwọn ń kófìrí òtútù àti àyípadà ojú ọjọ́ lábẹ́lẹ̀ǹtẹ̀ àwọn tí wọ́n wà ní àkàtà ajínigbé nínú òjò, ẹ̀ẹ̀rùn àti òtútù. Ìdí nìyí tí àwọn fi ń pe àkíyèsí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ títí kan àjọ ẹ̀ṣọ́ aláàbò kí wọ́n tètè bá wọn gba ìyọ̀ǹda àwọn wọ̀nyí ní kíákíá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Anambra CP Ìkíoyè Rútùgù ti darí ikọ̀ ológun Nàìjíríà, ọlọ́pàá àti àjọ Agunechemba lọ ìlú Ndúkwẹ́nù ní ìjọba ìbílẹ̀ Urumba níbi àwọn agbébọn ti ṣekú pa ọlọ́pàá 2 àti aráàlú 2. Èyí ń wáyé lẹ́yìn ìkọlù alágbára alẹ́ ọjọ́ Àìkú ní ojúnà Amansia sí Ìdíọ̀rà Ndúkwẹ́nù Àwà níbi tí àwọn agbébọn ti gbìnàyà sí ọkọ̀ akọ́wọ́rìn olórí òṣìṣẹ́ sí Gómìnà Chukwuma Soludo, Olóyè Ben Nwankwo. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn tí wọ́n kú wọ̀nyí ni wọ́n jọ ń kọ́wọ̀ọ́rìn nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé. Níbi àbẹ̀wò alẹ́ àná láti lọ fi ojú gan ní ìṣẹ̀lẹ̀ ni kọmíṣánná ti fi dá àwọn olùgbé lójú wípé ìwádìí ti bẹ̀rẹ̀. Rútùgù pàṣẹ kí wọ́n lépa àwọn agbébọn pẹ̀lú àkànṣe ẹ̀rọ ìgbàlódé láti fi tọpinpin àwọn amọ̀òkùnṣìkà, ṣùgbọ́n ó wá bá kánsẹ́lọ̀ àti olórí ìlú yìí wí lórí bí wọ́n ṣe fi ààyè gba àwọn ọ̀daràn láti ṣọṣẹ́ lágbègbè láì fi tó ọlọ́pàá létí ní kíákíá. Kọmíṣánná ní kí àwọn aráàlú máa ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ikọ̀ ọlọ́pàá láti lè ríbi mú àwọn tí wọ́n wà nídìí ìkọlù. Ikọ̀ àjọ Agunechemba tí wọ́n wà níbẹ̀ náà fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bí wọ́n ti ní àwọn wọ̀nyí wá láti ìlú Awka pẹ̀lú ọkọ̀ jíìpù funfun fi ṣe ìkọlù. Akọ̀wé àjọ Agunechemba Ọ̀gbẹ́ni Nweke ní àwọn tí ń tọpinpin àwọn ọ̀daràn, àwọn sì ní ìgbàgbọ́ wípé ọwọ́ á tó wọn láìpẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Gómìnà àná fún ìpínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyòsé ti ṣe ẹ̀sùn wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ó pètepèrò bí wọ́n ti jí akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé láti fi dójútì Ààrẹ Bọ́lá Tinubu. Fáyòsé ṣe ẹ̀sùn yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ amóhùnmáwòrán níbi tí ó ti bi wọ́n ìhà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kọ sí ìṣẹ̀lẹ̀ tí ó fi ní ó ṣeé ṣe kí ó lọ́wọ́ kan òṣèlú nínú. Èyí ni gómìnà àná fi fèsì sí ìṣẹ̀lẹ̀ bí ó ti ṣe àríyànjiyàn wípé ìjọba ìpínlẹ̀ ni ó ní ojúṣe sí ìṣẹ̀lẹ̀ láàrin ìpínlẹ̀ kí wọ́n má tètè dojú sọ ìjọba àpapọ̀. Fáyòsé ní gómìnà Ṣèyí Mákindé kọ̀ láti fèsì ní kíákíá sí ìṣẹ̀lẹ̀ bí ó ti ní ètò òṣèlú jẹ gómìnà lógún ju rògbòdìyàn ìpínlẹ̀ rẹ̀ lọ. Gómìnà àná ní ọ̀rọ̀ ọ̀hún lè má jẹ́ òtítọ́ ṣùgbọ́n òun ní ìgbàgbọ́ wípé ìgbà mìíràn a máa lọ́wọ́ kan ìkà nínú nítorí láàrin ìṣẹ̀lẹ̀ yìí ni gómìnà gba èèyàn sípò nomination àti fún olùdíje rẹ̀ kò gbé ìgbésẹ̀ kankan. Lẹ́yìn nomination ni ó ṣẹ̀ṣẹ̀ lọ ṣe àbẹ̀wò sí àwọn mọ̀lẹ́bí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lẹ́yìn ìjínigbé Director of Defence Information àná Major General Rabi Abubakar àti ìyàwó rẹ̀ ní ìjọba ìbílẹ̀ Matazu ìpínlẹ̀ Katsina ní ọjọ́ Àbámẹ́ta láti ọ̀dọ̀ àwọn afurasí adàlúrú, iléeṣẹ́ ológun agbèfọ́ba ti pàṣẹ kí àwọn òṣìṣẹ́ ológun bẹ̀rẹ̀ sí wá gbogbo ìlú láti lè ṣe àgbàkalẹ̀ ajagunfẹ̀yìntì. Ọ̀kan lára àwọn ọ̀gá ológun tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ń ṣiṣẹ́ yíká aago lórí ìṣẹ̀lẹ̀. Àtẹ̀jáde láti iléeṣẹ́ ọlọ́pàá ni ó ṣàlàyé wípé 30 oṣù karùn-ún ọdún 2026 láàrin aago 11 ni àwọn afurasí adàlúrú tí wọ́n dìhámọ́ra ogun ṣe ìkọlù sí ọkọ̀ Peugeot 406 Saloon pupa ní ojúnà Karaduwa sí Matazu ìjọba ìbílẹ̀ Matazu. Nínú àtẹ̀jáde tí DSP Abubakar Sadiq Aliyu buọwọ́ lù ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé awakọ̀ fi apá ọ̀tún gba ọta ìbọn. Àwọn méjèèjì tí wọ́n wà nínú ọkọ̀ Abdullahi Basari àti Amina Abdullahi ni wọ́n jí gbé kí ẹ̀ṣọ́ aláàbò tó dé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lónìí ni mínísítà ìlú Àbújá Nyesom Wike fi dá àwọn olùkọ́ àti ẹgbẹ́ civil society tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn lójú wípé àjọ ẹ̀ṣọ́ aláàbò ti ń ṣe àlékún ìgbìyànjú wọn láti rí ìyọ̀ǹda àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé gbà bí ó ti ṣe ìkìlọ̀ tako àwọn tí wọ́n ti tòṣèlú bọ ìṣòro ààbò. Níbi ó ti ń bá àwọn olùfẹ̀hónúhàn níbi wọ́n kóra jọ sí sọ̀rọ̀ níwájú olú iléeṣẹ́ FCTA láti béèrè fún ìyọ̀ǹda àwọn tí wọ́n jí gbé ni Wike ti ní ìjọba àpapọ̀ ní ojúṣe àti rí i dájú wípé àwọn wọ̀nyí padà dé ní ayọ̀ àti àlàáfíà nítorí àwọn agbófinró ti ń ṣiṣẹ́ takuntakun láti lè túbọ̀ fún aráàlú ní ìgboyà lórí ètò ààbò orílẹ̀-èdè. Mínísítà fi ìgboyà rẹ̀ hàn lórí agbára tí ẹ̀ṣọ́ aláàbò orílẹ̀-èdè ní láti mú àwọn wọ̀nyí padà ní kíákíá. Wike wá ṣe ìkìlọ̀ lórí àwọn tí wọ́n lè fẹ́ sọ ìṣòro ààbò orílẹ̀-èdè di ọ̀rọ̀ òṣèlú bí ó ti ṣe àríyànjiyàn wípé gbogbo orílẹ̀-èdè ni ìṣòro ààbò orílẹ̀-èdè kó bá. Fún ìdí èyí a gbọ́dọ̀ jọ pawọ́pọ̀ yanjú rẹ̀. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé irúfẹ́ ìjínigbé báyìí wáyé ní àwọn ìpínlẹ̀ mìíràn tí kò sẹ́ni ṣe ìfẹ̀hónúhàn. Ó wá rọ ará ìlú kí wọ́n wo ọ̀nà mìíràn láti pawọ́pọ̀ yanjú ìṣòro ààbò. Wike ní kò sí ìjọba tó mọṣẹ́ rẹ̀ níṣẹ́ tí ó máa lajú kalẹ̀ kí ìyà máa jẹ ará ìlú. Ó fi kún un wípé àwọn agbófinró ń ṣiṣẹ́ kárakára láti fi dáàbò bo ẹ̀mí àti dúkìá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.